Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́ ẹ wo fọ́nrán yìí. The governor of Oyo State calling on the United Nations to investigate the overall circumstances surrounding the kidnap and even the rescue. I thought that was the most unstatemanly. He was carrying partisan politics too far, and this nation should condemn his unguided statement. They approve budget for him for fake video. How you know he can't open account for CBN? Egbìnrin ọ̀tẹ̀ bá a ṣe ń pàkún ojoojúmọ́ ló ń rú sí i. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ jẹ́ kí n tún máa fi àkókò yìí sọ di mímọ̀ pé ẹ ṣé púpọ̀ fún gbogbo ìgbà bí ẹ ṣe ń bá mi wo fọ́nrán yìí. We are here to educate, to inform and to entertain. Bó ṣe ń lọ rèé ohun tí a gbé dání níkànnì yìí náà nìyẹn láti jẹ́ kí ẹ mọ̀ bí nǹkan ṣe dé dúró àti bí gbogbo ẹ̀ ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá àti lórílẹ̀ Nàìjíríà lápapọ̀. Lónìí ṣe rí àwọn fọ́nrán tí mo fi wọlé yẹn fọ́nrán tó ṣe pàtàkì ni nítorí pé etí yín kò gbọdọ̀ dí sí bí gbogbo nǹkan ṣe ń lọ lásìkò yìí. Kò pẹ́ kò jìnnà rárá láìpẹ́ yìí ni wọ́n yọ̀ǹda àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Lẹ́yìn tí gbogbo nǹkan wọ̀nyẹn wáyé ni gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Makinde ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi ọ̀rọ̀ kan léde tí wọ́n fi bá gbogbo èèyàn sọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ yìí ni wọ́n ti pe àjọ United Nations àti àwọn international human rights láti wá ṣe investigation láti ṣiṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tó wáyé ní ìjọba ìbílẹ̀ Òrèrè ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Kí n tó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé àwọn èèyàn ti jáde fún wọn. Èmi á mú wá sí etí ìgbọ́yín gbogbo ohun tẹ́ ẹ bá rí sí ẹ kó bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. Tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody a máa ń pé gbọ́n ni a kì í pé gọ̀. Gbogbo ohun tẹ́ ẹ bá rí sí ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. Mo dẹ̀ láyọ̀ láti sọ di mímọ̀ fún yín pé ní alẹ́ àná ni ìyáàfin Rachel Alamu tó jẹ́ ọ̀gá ilé ẹ̀kọ́ tí wọ́n lọ jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé ní ọkọ wọn Professor Alamu wá mú wọn ní ilé ìwòsàn LAUTECH ní àná òde yìí láti rí wípé wọ́n reunite wọ́n fi ojú kan ọkọ wọn ní àná. Ìdùnnú yẹn pọ̀, expression of joy ó pọ̀. Èmi náà dẹ̀ bá wọn yọ̀ wípé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé wọ́n kún ìrìn àjò wọ́n kú ìgbìyànjú tí wọ́n rìn tí wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n dé láyọ̀ àti àlàáfíà. Ọ̀pọ̀ lọ́lọ́ tí wọ́n láǹfààní láti dé láti ibi ìrìn àjò yẹn. Bẹ́ẹ̀ bí ìyáàfin Rachel Alamu ṣe darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn lálẹ́ àná tí wọ́n wá mú wọn kúrò. Bẹ́ẹ̀ ni àwọn akẹ́kọ̀ọ́ àwọn ọmọ kéékèèké wọ̀nyí àti àwọn ìyá wọn náà fi ojú kanra wọn. Adúpẹ́ pé òkun. Ṣùgbọ́n mo sọ dímọ̀ fún yín ní nígbà tí gbogbo ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ wípé kò tán síbẹ̀ o, ibi tí nǹkan dé dúró rèé. Ẹ jẹ́ n tẹ̀síwájú. Kí n tó tẹ̀síwájú ọ̀rọ̀ Fẹ́mi Gbàjàbíàmílà tí ń ṣe olórí òṣìṣẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹnìkan tí wọ́n sọ pé ó ń ṣe àfihàn ara rẹ̀ gẹ́gẹ́ bí adarí gbogbogbò àjọ kan lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu Prince Adéníyì Adéyẹmí. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá bá a lánàá wọ́n fi ọwọ́ òfin gbé lẹ́yìn tí ilé ẹjọ́ gíga pa á láṣẹ wípé kí wọ́n lọ fi ọwọ́ òfin gbé nítorí kò yọjú sí ilé ẹjọ́ ní àná òde yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń retí rẹ̀. Kò pẹ́ ní ìròyìn gbòde kan wípé wọ́n ti fi ọwọ́ òfin gbé. Ibẹ̀ kọ́ mo tẹ̀ wọ́n lọ ọ̀rọ̀ yìí èmi fẹ́ fi rọ ẹni tí ń ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé àwọn kan kéékèèké yìí ẹ má jẹ́ kó ta epo sí aṣọ àlà yín. Ẹ rí lára fọ́nrán tí mo fi wọlé wípé ìbéèrè mo máa ń sọ pé lórí ọ̀rọ̀ yìí ìbéèrè pọ̀ tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń béèrè tí ó nílò ìdáhùn tó nílò answer. Báwo ni tó bá jẹ́ ayédèrú DG ní lóòótọ́ Director General báwo ló ṣe rí appointment letter? Báwo ni ọ̀rọ̀ àjọ yìí ṣe wọnú ètò ìṣúná ti orílẹ̀-èdè Nàìjíríà tó fi di pé ó tún ní ààyè ó tún ní secretariat ní ìlú Àbújá lábẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà? Báwo ni àjọ EFCC ò ṣe tọ́nà wádìí rẹ̀ nígbà tí gbogbo àwọn nǹkan wọ̀nyí
rìn káàkiri àjọ ICPC ńkọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu iṣẹ́ ń bẹ lọ́wọ́ yín lórí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká gbà wípé lóòtítọ́ àti lódodo ọwọ́ ti bà á ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan wà tí ó yẹ kẹ́ ẹ tan ìmọ́lẹ̀ sí torí àǹfààní tiyín náà ni torí ìṣèjọba yín náà ni torí èní kọ́ torí ọ̀la ni gbogbo àwọn èèyàn tí ọ̀rọ̀ yìí kàn tí mo dẹ̀ ṣe mọ̀ wípé àwọn ọ̀rọ̀ kan ṣì máa jẹyọ lórí ọ̀rọ̀ yìí kí n lè fẹ́ ṣe lórí wọn èmi kàn máa sọ wípé Ọlọ́run á kàn yín mọ̀ ọ́n ṣe o ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí gbogbo ojú ti wà lára ọ̀rọ̀ yìí kódà gbogbo àwọn èèyàn tí arákùnrin yìí mẹ́nubà ojú ti wà lára wọn pé báwo ló ṣe ṣe tó bá jẹ́ fake appointment letter ni ta ló tọwọ́ bọ̀ ta ló bu ọwọ́ lù ú báwo ló ṣe jáde lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu báwo ló ṣe wọ budget àwọn staff tí wọ́n sanwó fún báwo ló ṣe jẹ́ gan ìbéèrè ńlá ni mi ò ní pẹ́ lórí ẹ̀ rárá ohun tí gbogbo yín náà bá rí sí ọ̀rọ̀ yẹn ẹ bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section nítorí bí ọ̀rọ̀ yẹn ṣe ń lọ báyìí èmi ò tí ì rí pé ó ti lójútùú mo kọ̀ yà lọ síbẹ̀ ni gbogbo ohun tí ẹ bá rí sí ẹ bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section ẹ jẹ́ kí n wá lọ síbi tí ọ̀rọ̀ yẹn ti dé tó ti jó dórí kókó báyìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àná òde yìí ni àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè Nàìjíríà Senate ni wọ́n jáde fún gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé nígbà tí wọ́n bu ẹnu àtẹ́ lù ú wípé kò yẹ kó pe àjọ United Nations láti wá investigate lórí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ẹnìkan náà dẹ̀ sọ kankan lórí ọ̀rọ̀ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wọ́n ní ó yẹ kí wọ́n ṣojúṣe wọn kí wọ́n gbàgbé ọ̀rọ̀ à ń pe United Nations wá dá sí ọ̀rọ̀ yìí kí wọ́n gba ẹ̀bi wọn lẹ́bi kí wọ́n apologize níbi tí wọ́n ti kùnà gẹ́gẹ́ bí gómìnà ta ló sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí ẹ má gbàgbé wípé àwọn ti iléeṣẹ́ ààrẹ náà ti jáde láti wá bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin gbogbo ohun tí ẹ bá rí sí ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section the lawmakers okay ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti ibi tí ó ti lápẹ̀rẹ̀ kankan ẹ wá gbọ́ o. The Nigerian Senate has lambasted the Oyo State Governor Ṣèyí Makinde for calling for a United Nations-led probe into abductions of pupils and teachers from Orire local government area of the state. Wọ́n ní wọ́n bọnu àtẹ́ lu gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Makinde látàrí bó ṣe pè fún ìgbésẹ̀ iṣẹ́ ìwádìí láti ọ̀dọ̀ àjọ United Nations. Speaking at the plenary on Tuesday, the Senate asked the governor to stop trivializing a very serious and traumatic matter. Ní pé kí gómìnà dẹ́kun àti máa fi ọwọ́ òṣèlú àbí ọwọ́ tí ò yẹ kí wọ́n fi mú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó ti dá nǹkan lẹ̀ sí ara àwọn ènìyàn. Daily Post recalls that Makinde on Monday in a statewide broadcast a few hours after the Nigerian military officially handed over the rescue pupils and teachers to the state government called on the United Nations and other international human rights and accountability bodies to examine the circumstances surrounding the abduction. Mo sọ fún mi ẹgbẹ́ lẹ́yìn táwọn ọmọ ológun yọ̀ǹda àwọn ọmọ yìí àti àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ wọn fún gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ni wọ́n ṣe broadcast yìí. The lawmaker applauded the service chiefs and the national security adviser as well as all officers and personnel who participated in the operation for their exceptional professionalism, courage, patriotism and selfless service to the nation. Wọ́n tún wá gbóṣùbà káre fún gbogbo àwọn èèyàn tí wọ́n kópa lórí òmìnira àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn yìí ohun tí wọ́n sọ lápá abẹ nìyẹn ẹ jẹ́ n tẹ̀síwájú. The Red Chamber also congratulated the rescued children wọ́n kí wọn kú oríire teachers and their families on the successful conclusion of their traumatic ordeal, praying for the peaceful repose of the soul of the teacher who lost his life during the period of captivity. Wọ́n kí wọn kú oríire wọ́n dẹ̀ ti wá ṣe ládùúrà fún àwọn mọ̀lẹ́bí tí wọ́n pàdánù àwọn ènìyàn wọn nínú ìrìn àjò náà. Gbogbo ohun tí ẹ bá rí sí ẹ bá ń fi ránṣẹ́ sábẹ́ comment section. Èsì tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n fún gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé òun náà nìyẹn o. Gbogbo ohun tí ẹ bá rí ẹjọ́ bá ń fi ránṣẹ́ sí abẹ́ comment section. Ṣé ohun tó kàn lásìkò yìí ṣóhun nìyẹn? Tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Ẹnìkan tó wá jẹ́ aṣojú àjọ United Nations máa kà fún yín. Ẹ̀yin náà òun fúnra lára rẹ̀ ti wá jáde sí gbangba wálíà. Ẹni lọ́nà kan tàbí lọ́nà kejì wọ́n jẹ́ ẹni tí a lè pè ní aṣojú fún àjọ United Nations gẹ́gẹ́ bí wọ́n ṣe dá sí ọ̀rọ̀ èyí tí ó wà nílẹ̀ yìí láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ohun tí onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ń ṣe yìí ṣé kò ti lọ́wọ́ òṣèlú nínú àbí kí ni wọ́n fẹ́ fàyọ níbi tí wọ́n ti ń pè fún irúfẹ́ ìgbésẹ̀ iṣẹ́ ìwádìí ó yá o ẹ wá gbọ́ eléyìí gẹ́gẹ́ bí ìdáhùn ká sọ pé láti ọ̀dọ̀ United Nations torí ẹni yìí ó jẹ́ ọ̀kan lára àjọ United Nations. Oyo abduction ẹ wá gbọ́ show empathy
and apologized to the victims for failing to provide adequate security. UN envoy Jimoh Ibrahim tells Governor Makinde. Nigeria's permanent representative to the United Nations and chairman of the UN Fifth Committee on Budgetary and Administrative Matters, Senator Jimoh Ibrahim, has urged Oyo State Governor Seyi Makinde to prioritize good governance and take responsibility following the abduction of school children in the state. Wọ́n ní kí wọ́n gba ẹ̀bi lẹ́bi, kí wọ́n mú ìṣèjọba tó dára, kí wọ́n mú lókùnkúndùn. Congratulating Nigerians on the safe release of the pupils and their teachers, Ibrahim said the governor should apologize to the victim for the government's failure to provide adequate security and show empathy towards those affected. Wọ́n ní kí gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé kó tọrọ àforíjì lọ́wọ́ àwọn èèyàn tí ọ̀rọ̀ yìí kàn nítorí ìṣèjọba rẹ̀ ti kùnà láti pèsè ètò ààbò tó múnádóko fún àwọn ará ìlú. Reacting to Makinde's call for the United Nations to investigate the kidnapping, the UN envoy stated that the organization does not interfere in the internal affairs of member states or investigate domestic incidents. Wọ́n ní àjọ United Nations kò kí ń dá sírú ọ̀rọ̀ báyìí. He stressed that security should remain a shared responsibility for all state governments and called on governors across the country to strengthen measures aimed at protecting lives and property. Ṣé ti gbọ́ bẹ́ẹ̀ yẹn? Wípé ojúṣe èèyàn kankan, ojúṣe gbogbo àwọn gómìnà ìpínlẹ̀ ni láti rí i pé wọ́n mú ọ̀rọ̀ ètò ààbò lókùnkúndùn kí wọ́n ṣe ààbò fún àwọn ará ìlú nípa ti ẹ̀mí àti dúkìá wọn. Ó yá, ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú. Ibrahim also appealed to the Oyo State government to award scholarship to the rescue pupils, covering their education through all levels, and to provide adequate support for the families of the teachers who lost their lives during the incident. According to him, if the state requires financial assistance to support the victim, it should make its needs known, adding that Nigerians are willing to contribute towards securing the children's future. Ohun tí ẹ bá rí sí, wọ́n ní ó yẹ kí wọ́n fún àwọn ọmọ yìí ní scholarship láti lè ràn wọ́n lọ́wọ́ fún ètò ẹ̀kọ́ wọn láti rí pé ó tẹ̀síwájú nítorí àwọn ọmọ yìí ti la oríṣiríṣi nǹkan kọjá. Àwọn sọ dímọ̀ pé tó bá jẹ́rù nǹkan báyìí ni ó dáa. Èmi náà dé máa kàn pẹ̀lú ọ̀rọ̀ tẹ́niyẹn sọ last wípé kí ló kàn báyìí, ṣé wọn ò ní fi àwọn ọmọ yìí sílẹ̀? Ẹ gbọ́ bí ìyá yẹn ṣe sọ wípé òun ò mọ̀ bóyá òun lè tẹ̀síwájú wípé kó ọdún bíi mélòó kan kóun parí. Òun ò tí lè sọ pẹ̀lú ohun tí ojú òun rí. Tá bá sọ ti àgbàlagbà ìyá yìí, àwọn ọmọ yìí ń kọ́, àwọn ọmọ kéékèèké, báwo la ṣe fẹ́ mú ọ̀rọ̀ wọn? Èmi rò wípé nǹkan tó yẹ kí gómìnà, ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ ó yẹ kán mú lókùnkúndùn nìyẹn. Bí àwọn ọmọ yìí ṣe máa ní sound education, bí àwọn ọmọ yìí ṣe máa tẹ̀síwájú ní ọ̀nà tó péye ní ìrọ̀rùn láì ní àwọn òbí wọn àbí alágbàtọ́ wọn láì ní wọn lára ló yẹ ká máa bá kiri lásìkò yìí. Fine, bí wọ́n ṣe ní kí wọ́n wá ṣe iṣẹ́ ìwádìí, bóyá wọ́n fẹ́ fi wẹ ara wọn mọ́ ni, mo fẹ́ fi sọ ọ́ dímọ̀ pé àwọn ọmọ kankan nípa ọ̀rọ̀ yìí, ibo ni wọ́n máa ń tájẹ́ẹ̀tì ọ̀rọ̀ yìí, ibo ni wọ́n dojú ẹ̀kọ́ pẹ̀lú ìgbésẹ̀ yẹn. Ìdáhùn yẹn di ọ̀dọ̀ ẹ̀yin aráalé lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ni. Àwọn akẹ́kọ̀ọ́ wọ̀nyí, àwọn ọmọ kéékèèké yìí, ẹ rí bí wọ́n ṣe dé, ẹ rí gbogbo, ẹ wo, ó kò jẹ́ tó bá àwọn olùkọ́ wọn ló lè mọ ohun tójú wọn là, tí wọ́n ojú wọn rí nínú igbó. Àwọn olùkọ́ mélòó ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn? 3. Ìjọba, ẹ jọ̀ọ́ ẹ mú ọ̀rọ̀ àwọn ẹni wọ̀nyí, ẹ mú ọ̀rọ̀ wọn lókùnkúndùn. A gbọ́dọ̀ máa ṣe é báyìí lọ. Gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wọ́n sọ ọ́ di mímọ̀ fún yín pé oríṣiríṣi ọ̀rọ̀ làá sì máa gbọ́ lórí ọ̀rọ̀ yìí. Bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn kan ń gbèsè ẹ̀yìn gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, bẹ́ẹ̀ làwọn èèyàn kan tako ìgbésẹ̀ náà. Gbogbo ohun tẹ́yìn náà bá rí sí, ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. Nítorí ọ̀rọ̀ yìí, a gbọ́dọ̀ tan ìmọ́lẹ̀ sí. A dẹ̀ gbọ́dọ̀ pa àwọn ọmọ yìí tì, a gbọ́dọ̀ mú ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ wọn, a gbọ́dọ̀ mú lókùnkúndùn. Scholarship, bá ṣe máa ran ètò ẹ̀kọ́ wọn lọ́wọ́ débi tó lápẹẹrẹ ní gbogbo ọ̀nà ló yẹ ká máa gbájúmọ́ lásìkò yìí. Mo dẹ̀ lérò wípé ìjọba ẹ láǹfààní láti máa gbọ́ ohun tí mò ń sọ yìí. Bó bá ṣe é ṣe kó dọ́dọ̀ yín, tó bá ṣe é ṣe kán bá mi pín dọ́dọ̀ yín, ohun tí àwọn aráàlú ń fẹ́ rèé. Ìrànlọ́wọ́ lórí ètò ẹ̀kọ́ àwọn ọmọ yìí. Ẹ wo, ọgbọ̀n ọ̀rọ̀ kò kágbọ̀ afẹ́fẹ́ ní kó lọ. Ibi tí nǹkan tún dé dúró lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tí wọ́n jí gbé níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ibi tó dé dúró nìyẹn o. Àtútù kò sí báyìí.
oríṣiríṣi ọ̀rọ̀ la máa rí pé oúnjẹ yọ àṣírí a máa tún lẹ́tùn lòsì ètò òṣèlú ó ń bọ̀ lọ́nà. Kí n tó máa lọ ẹ má gbàgbé ibi tí mo ti bẹ̀rẹ̀ wípé Prince Adeniyi ọwọ́ ti bá fake digit ṣùgbọ́n there is more to it. Ọwọ́ bá fine gbogbo àwọn èèyàn tí wọ́n jọ involve ẹ má jẹ́ ká fi ṣe bí ipò tí wọ́n wà. Ẹ jẹ́ ká ti bi pẹlẹbẹ mọ́ ọ̀lẹ́jẹ́ ẹ jẹ́ ká ti kékeré pẹ̀ka ìrókò tó torí tó bá dàgbà tó kó má bàa di ẹbọ ńláńlá most especially nínú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí. Tí irú eléyìí bá lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìgbẹ́ kékeré létí àwo ni tójú bá kúrò ọkàn ò lè kúrò bẹ́ẹ̀. Gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí kàn ẹ̀yin náà jáde ẹ wá sọ tẹnu yín ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ gbé ìgbésẹ̀ ẹ má jẹ́ kí wọ́n ṣe kí ni wọ́n fi nǹkan rẹ́dẹ̀rẹ́dẹ́ fi ra yín lára nínú ìṣèjọba yín. Lórí ọ̀rọ̀ àwọn tí olóyè Sunday Igboho àti Gani Adams mo rí fọ́nrán tí mo ṣe láàárọ̀ ẹ ti rí wọ́n jáde tán fún olóyè Sunday Igboho. Ọ̀rọ̀ mà ti di wípé ó ti ń fẹjú kẹ̀kẹ́ báyìí kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ yìí báyìí. Àwọn Gani Adams ń sọ wípé nítorí àwọn tí olóyè Sunday Igboho wọ́n kọ̀ láti dákẹ́ ni àwọn náà bẹ̀rẹ̀ sí ní jáde táwọn náà bẹ̀rẹ̀ sí ní sọ. Gbogbo nǹkan tá à ń fà yìí gbogbo ohun tí à ń ráwọ́lé yìí láàrin Gani Adams àti olóyè Sunday Igboho ibo la fẹ́ ṣe dé ibo la fẹ́ ṣe jà torí gbogbo àwọn nǹkan wọ̀nyí mi ò rí pé ẹnikẹ́ni fẹ́ dákẹ́ lórí ọ̀rọ̀ yìí. Wọ́n fẹ́ máa fẹ́ wọ́n ti sọ di season film àti sọ di episode just for once ká tẹ̀ dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ṣẹ́rọ wípé ó ti tán síbẹ̀ nígbà tí ààrẹ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ yìí gbà padà kò tán o àsìkò yìí gangan ló yẹ ká wá so okùn ṣòkòtò àbólé. Ẹgbọ́ àṣeyọrí tí olóyè Sunday Igboho ṣe ẹgbọ́ àṣeyọrí yẹn tí wọ́n tún kó ipa ribiribi láti gba àwọn èèyàn kan padà àwọn èèyàn tí wọ́n jí gbé. Mo máa ń sọ wípé ìrẹ́pọ̀n has come to stay. Mo dẹ̀ fẹ́ rọ gbogbo àwọn ènìyàn tí ọ̀rọ̀ kàn lórí ọ̀rọ̀ yìí wípé jọ̀ọ́ ẹni tá a bá lè ṣe àtìlẹ́yìn fún ẹ̀kọ́ tí ṣojú mímu wípé àtìmọ́ ẹni tó ń ṣiṣẹ́ àtìmọ́ ènìyàn tó ń dúró de àṣẹ àtìmọ́ àwọn èèyàn tó jẹ́ pé wọn ò rẹ́dì. Ẹnikẹ́ni tẹ́yin bá lè ṣe àtìlẹ́yìn fún ẹ ṣe àtìlẹ́yìn fún. I stand to be corrected tó bá fẹ́ dàbí everybody ò gbọ́dọ̀ máa ronú bí everybody. Ọ̀rọ̀ tún wà lẹ́ yìí kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ wípé a kò lè máa wò bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ mi ṣe ń rí ọ̀rọ̀ yìí ẹnikẹ́ni ò ṣetán láti dákẹ́ o. Ẹnikẹ́ni ò ṣetán láti dákẹ́ wọ́n dẹ̀ fẹ́ máa sọ lọ ni tá a bá dẹ̀ ń ṣe léyìí lọ it is means of distraction ló jẹ́. Ẹ fi Gani Adams sílẹ̀ mo mọ̀ pé lọ́jọ́ kan àwọn náà realize wípé sẹ́ àwọn ìgbésẹ̀ yìí àwọn ò ṣètò fún ilẹ̀ Yorùbá. Olóyè Sunday Igboho náà orúkọ rẹ̀ ò ní gbàgbé kò ní di àwátì nínú ìwé ìtàn. Lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn àwọn èèyàn tún sọ̀rọ̀ lọ́tún sọ̀rọ̀ lósì lóríṣiríṣi tí mo dẹ̀ fẹ́ jẹ́ kí ẹ̀yin náà fi ti ara ń gbọ́ ohun tí ẹ wá rí sí ọ̀rọ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ bá mi fi ránṣẹ́ sábẹ́ comment section yìí. Kí ni a tún lè ṣe sí ọ̀rọ̀ yìí? Ibo wọ́n ní ìjà lára kì í tán bọ̀rọ̀ kí la ọ̀nà wo wọ́n ní Yorùbá bọ̀ wọ́n ní tẹ́rù bá kàn kí tó bá kàn ló tún níbi tá a gbé gbà ibo la tó fẹ́ gbé ọ̀rọ̀ Gani Adams àti olóyè Sunday Igboho ibo la fẹ́ gbé gbà sí ibo ló ti wọ́wọ́ ta ní igi wọ́rọ́kọ́ tí ń da iná rú gan. Ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ ẹni yìí lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn tó bá fẹ́ dàbí everybody gbọ́dọ̀ máa ronú bí everybody ó yà ó. nìkan rú ẹ̀yin ọmọ kóòtù òjìrì àsìkò tá a máa mójútó ètò ààbò wa lélẹ̀ mo sọ fún yín pé wọ́n máa ń ṣe propaganda propaganda ni pé ọwọ́ dùn wọ́n ń sá lọ irọ́ náà pa wọ́n fi tì yín síwájú ní kẹ́lẹ́ relax káwọn lè ṣe kíni káwọn lè máa strike àsìkò yìí ni ìran ọmọ aládé ò gbúdọ̀ ṣe kíni o ìran aládé ò gbúdọ̀ wá jókòó tẹ́tẹ́rẹ́ àsìkò yìí ni ìran aládé ò gbúdọ̀ sun àsùnpìyè àsìkò yìí nítorí pé kíni bá ṣe ń egbìnrin ọ̀tẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń pàkan báyìí òun nìkan rú nísìn Europe wọ́n sign agreement pé àwọn illegal àti àwọn tó bá ti ṣe ọ̀daràn wọ́n á máa dá wọn padà kí ló dé tó wá difficult fún Nàìjíríà láti dá àwọn ará bíi padà sí Fútajánà náà ti wá Mauritania náà ti wá kí ló dé tí wọn ò dá wọn padà síbẹ̀ tàbí wọ́n nífẹ̀ẹ́ sí virgin jihad náà ń jà wọ́n nífẹ̀ẹ́ sí virgin kán bá wa dá wọn padà sọ́dọ̀ Allah kánlá ṣe kí ni kó lọ fún wọn virgin méje tán torí ẹ̀ ṣe wàhálà. The defence minister wa ti sọ̀rọ̀ ó sọ pé kí ni o ó ní ọ̀rẹ́ olè ni gbogbo àwọn agbódegbà ẹ mọ̀ pé mi ti sọ tẹ́lẹ̀ pé bójú ọmọ kóòtù òjìrè ló ń ṣàgbódegbà irú àwọn tán náà mú lọ́yọ̀ọ́ pọ̀ ọmọ kóòtù òjìrè ni wọ́n kíní kan yẹn ẹ lọ ṣe background check wọn dáadáa ẹ lọ wádìí wọn fínífíní ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń jẹ́ orúkọ Yorùbá ẹ má gbàgbé Bọ́láńlé Káúsárà ó ṣàbọ́ta ó láwọn tó bí wọn Málì náà ti wá Fúlàní ni wọ́n Fúlàní Málì ni wọ́n
ẹnu ara ẹ̀ ló fi sọ wọn kówó sẹ́nu bu fún. Lágbàjì náà ti sọ pé àwọn bàbá ńlá wọn Fúlàní ni wọ́n, Málì náà ti wá. So èèyàn lè jorúkọ Yorùbá yín omi pé ọmọ kò ẹ̀jẹ̀ wa ni. Ó lè jẹ́ àwọn tó ti bí sílẹ̀ kóòtù òjìrè nígbà tá grandpa, God bless grandpa ibi tí grandpa bá wà. Grandpa Ọ̀rọ̀míyàn wọ́n bọ́ síta for more than 6 months wọ́n fi ṣe analysis káàkiri ní ìgbà tá à ń béèrè fún orílẹ̀-èdè kóòtù òjìrè kó dá dúró. Grandpa ń sọ fún wa wípé ewu tó wà ńbẹ̀ ni wípé wọ́n máa overrun wa tí wa ò bá gbé ìgbésẹ̀ ní kíákíá nítorí pé kí ni wọ́n máa padà pọ̀ ju ìran aládé lọ torí pé kí ni àwọn ń bímọ ni wọn kì í tọ́mọ. Tó bá ti bí ọmọ lẹ́yìn ọdún kan àlùmáńjẹ̀rì ni ẹ wá dúró àwọn tí wọ́n kó ní Èkó tí wọ́n fẹ́ dá padà. Ìdí nìyẹn tí mo ṣe sọ fún wa wípé ẹgbìnrin ọ̀tẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń pàkan báyìí òun nìkan máa rú. So kò tí ì tó àsìkò fún ìran aládé láti káwọ́ rọ̀, kò tí ì tó àsìkò fún ọmọ kóòtù òjìrè láti má mú ètò ààbò yẹn ní òkúkúdùn, kò tí ì tó àsìkò fún ọmọ kóòtù òjìrè láti ṣe kí ni pé ọwọ́ dùn wọ́n, ọwọ́ ò tí dùn wọ́n tó, ọwọ́ ò dùn wọ́n tó. Mo dẹ̀ ti sọ fún wa wípé next kíní wa òun ni #Fulani must go. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Ọ̀jọ́ lọ́yọ̀ọ́. Wọ́n ṣe kí ni o, ìjà ṣẹlẹ̀ ta ìṣẹlẹ̀, wọ́n gbébọn jáde, wọ́n ti pààyàn 2. wọ́n ti kó tear gas jáde. Èmi expect pé kí gọ́vnà kó lọ mú gbogbo bẹ̀yẹn kó fọ wẹ́wẹ́wẹ́ nítorí pé tó bá jẹ́ pé ọmọ aládé ló níbẹ̀ ó máa fọ wẹ́wẹ́wẹ́. Ara injustice tá à ń sọ nìyẹn. Ibi tá ti máa mọ̀ pé ṣe mọ̀ kábíyọ̀ ti bọ́ta wọ́n sọ pé mo ní Yorùbá a ò lẹ́ni lẹ́yìn. Mo sọ fún yín pé àwọn ará bíi ní backing ṣebí ìwé ìròyìn ló gbé jáde wípé Iranian kan wà tó àwọn Iranian kan wà tó wá ń kọ́ wọn bí wọ́n ṣe ń lo ohun ìjà ní ìsìn. Moroccan kan ó wà tó wá ń kọ́ wọn tó wá ń treat àwọn tó bá farapa yànnàyànnà nu wọn ní ìlú tó lọ́ba tó níjòyè. Mo sọ fẹ́yàn ọmọ kóòtù òjìrè pé ẹgbìnrin ọ̀tẹ̀ bá ṣe ń pàkan nìkan rú. Ṣẹ gbọ́ wípé òun ṣe alákọ̀ọ́kọ́ òun ṣe lẹ́ẹ̀kejì another pastor lọ́nà tún pẹ̀lú wọn tó bá wọn ṣe logistic tó lọ ń supply tó sọ̀rọ̀ ẹ̀ di supplier àwọn agbésùmọ̀mí apànìyàn tó fi ṣe kí lorúkọ ẹ̀. Nǹkan tá à ń sọ nìyẹn pé kán lọ wá ṣẹṣe, ojú ti làjú pé kéèyàn má wá ṣẹṣe. Bíbélì ní ìgbàgbọ́ láì ní iṣẹ́ òkú ni wọ́n, òkú èèyàn ni wọ́n, sọ̀ǹdókò ènìyàn ni wọ́n. Ṣebí Bíbélì wọn náà ló sọ bẹ́ẹ̀, ó ní ìgbàgbọ́ láì ní iṣẹ́ kí ni pásítọ̀ ṣe? Ṣé ní Bíbélì ní kó má ṣiṣẹ́ ni? Òun lè ṣe rí wọn tó ń ṣàgbọ́dẹ gbà káàkiri lọ́tún lọ́sì. My daddy in the Lord said ẹni tó bá ní 2 billion kó wá dá. Iṣẹ́ kí lẹ́ni yẹn ń ṣe? My daddy in the Lord sọ pé ẹni tó bá ní 10 billion kó wá dá. Ẹgbìnrin ọ̀tẹ̀ ni. Tá bá dẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀sìn àjòjì bí wọ́n wá fi kó wa lẹ́rú ni òun náà lẹ́tún fi kọ́ ọmọ kóòtù òjìrè lẹ́rú. Wọ́n fẹ́ jàjẹ̀ ẹ̀sìn, wọ́n fẹ́ dá ogun ẹ̀sìn sílẹ̀. Ẹ ò dẹ̀ ní mọ̀ pé ohun tí wọ́n fi ń ṣe lẹ́yìn òun ló ń lọ lọ́hùn yẹn. Nígbà tí àwọn European Union dìde pé àníṣe dá wọn padà sílùú wọn, ẹ rí bí àwọn tẹ́ pé àwọn ẹlẹ́sìn àjòjì, àwọn ẹlẹ́sìn ìmàlẹ́ rí bọ́n ṣe ń dàlúrú, ẹ wo bọ́n ṣe ń bàlù jẹ́. Kò tí ju ọ̀sẹ̀ mélòó kan lọ sí náà wá yìnbọn fún ọmọ kan ládùúgbò wa bíbẹ̀. Kò tí ju ọ̀sẹ̀ kan lọ. Kò tí pé 1 month tí wọ́n fi ọ̀bẹ gún ọmọbìnrin kan ní train station wa ládùúgbò títí tèmi ń gbé ń bí. Ara nǹkan tá à ń sọ nìyẹn. Ìdí nìyẹn tí mo ṣe sọ pé ẹgbìnrin ọ̀tẹ̀ ni o bá ṣe ń pàkan báyìí òun nìkan rú ní ilẹ̀ kóòtù òjìrè yẹn. Ẹ má jẹ́ kí ètò ààbò kó mẹ́hẹ. Gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrè kò sẹ́ni tí ó kàn ọmọ kóòtù òjìrè tó tọ́ gbogbo wa ló kàn báyìí. Àwọn náà lọ kó ajá oríṣiríṣi wá, àwọn náà lọ kó ejò wá nísìn tí wọ́n dá sínú sọ́kàwé káàkiri tí òun nìyẹn nísìn. Ẹ mú ètò ààbò lókùnkúndùn o, ẹ mú ètò ààbò lókùnkúndùn because ẹni tó bá kú ní tiẹ̀ gbé, ẹni tó bá ti kú ní ti tiẹ̀ gbé o. Ìwà láyé ènìyàn òun ló ń san ọjọ́ o. Ẹgbìnrin ọ̀tẹ̀ ni o, kò tí ì tán síbẹ̀ o. Àwọn ará bíi mo sọ lánàá yìí mo ní kí lorúkọ ẹ̀ gúdùgbẹ́ máa já. Mo ní ìjì fẹ́ jà tẹ́ bá rí tí wọ́n ń sá lọ ó ní plan kan tó ń plan nílẹ̀ ni. Distraction ni sísá lọ tí gbogbo àwọn èèyàn ń gbé wọ́n sá lọ o. Distraction rúwo dẹ̀ ni distraction pé òkè wọ́n ti ń sá lọ ọwọ́ ti dùn wọ́n dáadáa kẹ́ relax kọ́ wọ́n strike. Ìjì máa já o. Ṣẹ̀dẹ̀ mọ́ ẹ má gbàgbé Ifá ọdún yìí tí wọ́n dá. Ẹ má jẹ́ ká gbàgbé ẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti sọ̀rọ̀ nípa ẹni. Òun ni mi ṣe sọ̀rọ̀ lórí ẹ̀. A lot of àwọn nǹkan mi wà mí kì í sọ kò ṣe pé torí pé mi ò lè sọ. Lálákọ̀ọ́kọ́ ká má máa wí àtúnwí asán ni. Ẹlẹ́ẹ̀kejì tẹ́ni méjì mẹ́ta bá ti sọ̀rọ̀ lé lórí. Kò ní ìdìmọ̀ torí pé bí ẹni pé à ń fàkókò àwọn ènìyàn ṣòfò ni. Àmọ́ ẹgbìnrin ọ̀tẹ̀ tó wà ńlẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń pàkan ni mí máa rú o kí gbogbo àwọn aráàlú kí wọ́n dìde
ṣé mọ̀ pé mo mú àbá wá pé kọ́ má máa lo oko lẹ́yọ kọ̀ọ̀kan àwọn tó ń ṣiṣẹ́ oko wọ́n ṣàfẹ́ lé gbogbo àwọn àgbẹ̀ kó lóko ebi òun náà tó fẹ́ fi jà yín lógun nílùú yẹn wọ́n fẹ́ fi ebi gidi jà yín lógun gbogbo nǹkan tó ń ṣe ní Nàìjíríà tó chìpù káàkiri ìlú ní Togo ní nọ́ọ̀tì ó chìpù ọ̀dọ̀ títí yín tẹ́tí rí pé láti ilẹ̀ náà ti fìyà jẹ yín bọ̀ yàrá ìgbìnrin ọ̀tẹ̀ ni. ó di kùrùkẹrẹ ó di ilé oníṣègùn kùrùkẹrẹ kùrùkẹrẹ ó di ilé aláwo kùrùkẹrẹ kùrùkẹrẹ ó di ilé oníṣègùn ogun yìí ò ràn wá o ẹyẹ wulẹ̀ sáré ta nítorí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àwọn Gani àtọmọ Gani Mrs Gani ààrẹ kùrùkẹrẹ wọn ó di ilé aláwo kùrùkẹrẹ wọn ó tún di ilé oníṣègùn ogun yìí ò ràn máa jà sọ́lá o ẹyẹ wulẹ̀ sáré ká. ẹ ponú ẹ kọ̀dà wà láì tà láì súnmọ́ bí láì ìlàsílà wà ẹ ponú gan bá a ti ń wíru lẹ́ ń wíru ẹ ponú o Gani ó ponú o àwa discover kí ló mú kí àwọn ọmọ wa máa wá sí olókun festival àwa rí wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn á máa sáré kánbà lè lọ resume sí security duty wọn tó ti fi wọn kówó it is that because of the purpose they create OPC láti máa gbé àwọn ọmọ sí security tó ti máa gba 30,000 ṣé fi ṣe àwọn bàbá fẹ́ dín fáṣẹ́ nìyẹn àti ẹ̀yin àti Gani ọ̀gá yẹn ẹ̀pọ̀nú ìrònú ìkòkò ló dẹ̀ máa pàjá wàláhì orí ọ̀rọ̀ Sunday Igboho ní gbogbo yín máa kúlé lórí ó ti yí ọmọ Yorùbá pé ẹ̀ ní ìkankan ṣe mo dẹ̀ ń béèrè question kan Gani ló mọ ètò security ilẹ̀ Yorùbá òun ló kápẹ́bù security ilẹ̀ Yorùbá kí ni qualification Gani níbo ló ti já ogun rí ṣé ó bó ogun lé ni ṣé ìran bàbá ẹ̀ já ogun rí à ń béèrè ta ló kọ́ ní ogun jíjà ẹ̀ rí yẹ sọ bí a ti ń wíru lẹ́ ń wíru yẹ́rì ó ní gbogbo ènìyàn mọ̀ pé òun àti ìjọba tó wà lóde yìí wọ́n ń ṣọ̀rẹ́ ara wọn ọ̀tá ara wọn ni wọ́n ń ṣọ̀rẹ́ ara wọn ọ̀tá ara wọn ni wọ́n. ìgbà ìjọba Buhari kí lórí ṣe ìbéèrè tó yẹ kọ́mọ Yorùbá máa bí nìyẹn nígbà ìjọba Buhari kí ni àrà tó dá nílẹ̀ Yorùbá ìgbà tí Jonathan tó gba 6 billion plus 25 billion going to 6 billion but going to 31 billion naira kí lè rí ọmọ Yorùbá mẹ́ kí lè rí ọmọ Yorùbá ìwọ iná ló kẹ̀yìn sí ìjọba Ọbásanjọ́ ẹni tó bá ti jẹ́ ti Yorùbá wàá kẹ̀yìn sí ẹ̀kọ́nú o ìrònú ìkòkò ló máa pàjá ọdẹ tó ń ṣọ́ Elédùmarè orí ẹ̀gùn lómi àkúsí gbogbo èyí tẹ́ ìwá ìṣubú Sunday Igboho orí ẹ̀gùn yẹn lẹ máa kú sí ìkẹwàá jáde síta Ọlọ́run ní kẹ̀ máa rẹ̀ ni o ẹ̀yìn mi kẹ̀ máa fúnfún ẹjọ́ kí n fọwọ́ fẹnu torí ẹ̀yìn mi kẹ̀ fúnfún ní kẹ̀ ọ́ jẹ́ kí n rẹ́rìn ó ní Sunday Igboho ó ṣiṣẹ́ pẹ̀lú Abba Kyari ni ó yẹ kó mẹ́rin síta ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì ó arrest ẹ pé you know somebody like this ó ṣiṣẹ́ pẹ̀lú Abba Kyari ó dẹ̀ jáde síta kó mẹ́rin síta ṣé Sunday Igboho àti Abba Kyari pàdé rí ó tún tẹ̀síwájú ó ní gbogbo àwọn tọ́jọ́ ń ṣe fàyàwọ́ ó ní kò sẹ́ni tó sọ̀rọ̀ ire nípa Sunday Igboho níbi tí ibi ọ̀rọ̀ fàyàwọ́ yẹn ní Sunday Igboho ti bẹ̀rẹ̀ sí mẹ́kì orúkọ I have 3 of them in Ekiti here Òjó bẹ̀rù Òjó jẹ̀gbọ̀n sọ́rí mi ò pèrè yín fúnkún ò pèrè yín fárùn Òjó jẹ̀gbọ̀n àgbàlagbà onífàyàwọ́ ni ó sì ń wá ọ̀nà tuntun dé pé bàbá Èkìtì ẹ̀ṣẹ̀ mi tí máa ní ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ á ní mo ní kẹ́ mú mi dé ọ̀dọ̀ Sunday Igboho pé mo fẹ́ rí Sunday Igboho sójú ẹ̀ mú mi débẹ̀ ó ní tí àwọn bá wá tí wọ́n ti há sọ́wọ́ custom tí ìṣó nìkan wọ́n á tọ́ mọ́tò lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ tó jẹ́ wípé owó duty ni àwọn ò fẹ́ san ó ní tí Sunday Igboho bá ti débẹ̀ tó bá ti bọ́lẹ̀ ẹnu mọ́tò ó ló máa wọ ọ̀dọ̀ àwọn custom yẹn lọ direct ni gbogbo duty tí àwọn ò fẹ́ san Sunday Igboho máa clear ẹ̀ ó wá ní kí oníkálukú wọn máa wọ mọ́tò lọ níwájú àwọn ó lóun ló máa kẹ́yìn wọn ìjọ tí ò bá dẹ̀ fẹ́ sanwó ó ló máa kó agídí yẹn bolẹ̀ pé òun ti rí àwọn Fúlàní tó kó mọ́tò kọjá níbẹ̀ látàrọ wọn àsọ̀rọ̀ ẹ̀ sọ́wọ́ òun ti rí àwọn Ìgbò tó kó mọ́tò kọjá lọ ó ti wá jẹ́ àwọn ọmọ Yorùbá nìkan lẹ́ máa ń dá lọ́nà ó ló máa da agídí yẹn bolẹ̀ tí gbogbo wọn máa kọjá mo lè dárúkọ èèyàn 3 lẹ́kìtì mi báyìí tí wọ́n ń gbé gbòòsà fún Sunday Igboho pé
àwọn máa ń ṣọ́ ọjọ́ tí Sunday Igboho máa lọ kó mọ́tò ní Kútọ́nù ni Sunday Igboho láti 1996 ló ti ṣe business ní Kútọ́nù àwọn wọ́n máa ń yan àwọn ọmọ ṣọ́nà nípa ẹgbó ìjọ tí Sunday Igboho bá ti kọjá kẹjẹ kámọ̀ ẹ̀yẹ dúró tí Sunday Igboho bá ti fẹ́ kọjá lọ kẹ́yìn náà tẹ̀lé lẹ́yìn bó máa gbà yín lẹ̀ tí kọ́sọ̀ máa wà lọ́nà alẹ́ ẹ̀rọ rọ̀ sọ à ń wíru a ní ààbò òde fún ilẹ̀ Yorùbá ẹ jáde síta tí Sunday Igboho tó bá fèsì Èkìtì mọ́ Oǹdó kí ẹ̀yin náà ti ẹ̀ fèsì Ọ̀yọ́ ẹ má ní kó wá sí Èkìtì o ohun tí mo bá bàbá Kọ́lá lọ́wọ́ ìjà lé lórí ni ẹ má pàkún ìyàwó lẹ́kìtì ẹ dákun torí Ọlọ́run ẹ dákun mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ni ẹ má ní kí Gani ó wá sí Èkìtì I was in war meeting yesterday mo kò yẹ kí sọ̀rọ̀ síta èèyàn kan dìde mẹ́ ó ní bàbá Èkìtì mo ní yes ó ní Fatosi mo ló ń dáhùn ó ní ẹjọ́ sí ẹgbẹ́ ìrù ẹkùn yóò ní dà bí ẹgbẹ́ OPC Gani àwọn ọmọ OPC Gani wà mẹ́ o ó ní they are rude they are arrogant ó ní òun jẹ́ kan lára wọn tẹ́lẹ̀ kán lọ́ máa fi OPC máa gbà yàwó oníyàwó kán lọ́ máa fi OPC máa fọ́lé onílé kí OPC àti OPC máa jà kán lọ́ máa di àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn síra wọn ó ní ṣé ìrù ẹ kò ní dà bẹ́ẹ̀ mo lọ́lọ́wọ́ ní jẹ́ àwọn ọmọ OPC tó wà ń bẹ̀ wọ́n tún sọ fún wa pé tó bá jẹ́ pé iwájú Ọ̀ọ̀ni rìṣàlá máa kó wọn lọ àwọn fẹ́ lọ búra pé ẹni máa ní ọdún karùn-ún tó wò tí bá Gani ṣe ẹni máa ní ọdún kẹta rèé ẹni máa ní ọdún karùn-ún ọlọ́dún mẹ́fà gbẹ́nu wọn ní Èkìtì ṣáà ní kílà náà today is Thursday Wednesday àná ṣì ni ẹ rí nǹkan wí ọmọ yẹn ti sọ̀rọ̀ ó ní ìṣe yín àná ló ń ba òní yín jẹ́ lẹ́ni tẹ́ bá ti sọ̀rọ̀ tẹ́ ṣe program ẹ lọ máa wo comment ń bẹ̀ ẹ lọ sí comment section ìpè náà gbé yín jẹ́ Gani ó ti dológun àná wọ́n ń sọ̀rọ̀ bí wọ́n ṣe bá Yorùbá lè ṣèjẹ́ ìwọ ó wà lára wọn Yorùbá lè ṣe ò bàjẹ́ àwọn bàbá wa sì wà ní díẹ̀ àwọn sì wà ní díẹ̀ pé ìran Yorùbá máa lọ ṣé àti rí bìrìbìrì báyìí pa máa lọ kò lè yé yín ní ẹ fẹ́ mọ̀ dí abájọ́ bọ́tà àní jẹ́kẹ́ mọ̀ dí abájọ́ ìwọ náà pè wọlé tó ní ibi tí Yorùbá ti ṣe báyìí ló wá ń ṣe o tí Gani tún gbẹ̀yìn lọ bẹ bọ́jẹ́ lẹ́ẹ̀kejì olórí burúkú ni ó ní ìjọba tó wà lóde òun àti ọ̀tá ni wọ́n ìjọba tàná tí wà tẹ òjọjọ́ ọ̀tá oore wo ló ṣe fún ìran Yorùbá ń bẹ̀ ẹ máa kọ́ tó jẹ́ kí jáde ìgbèrè kọ́ bá jáde lára wọn ó ní Sunday Igboho ó ní wọ́n pè ní olóyè ó ní kòkó àkósọ́wọ́ n tó jọ ọ̀gá yín lójú nìyẹn tó fi ń wọ agbádá kiri yẹgẹdẹyẹ káàkiri tó bá rí one of my father ní Èkìtì yẹ kábíyèsí ọba àlú ni tí ì ṣe ìlú kékeré tó bá bá pàdé tó bá bá fine boy pàdé ṣé o gbọ́ mi wàá mọ̀ pé èèyàn yìí fi ìgbéraga lo ayé interview tí Mrs. Gani Adams ṣe pẹ̀lú tó ṣe pẹ̀lú ṣé interview nàbí ọ̀rọ̀ tó sọ pẹ̀lú Àgbàlá Gabriel ẹ ti mọ̀ wípé ọ̀tá Yorùbá lọmọkùnrin yìí ìṣubú Yorùbá ló ń dúró dè ìṣubú Yorùbá ló ń ṣiṣẹ́ lé lórí bẹ́ẹ̀ dẹ̀ díẹ̀ rẹ láyé Gani máa bàjẹ́ tó máa mú fún lórí ọ̀rọ̀ Yorùbá ó máa mú fún lórí ọ̀rọ̀ Sunday Igboho ni ẹ rí àwọn ọmọ ẹ̀ tó jáde tí wọ́n sọ̀rọ̀ ọ̀gá wọn gan ti wá jáde síta ṣẹgbọ́n mi ó ti ní bàbá Tinubu ló ń rán Sunday Igboho níṣẹ́ kiri torí òun ń ṣe ọ̀rẹ́ ìjọba tó wà lóde Sunday Igboho tẹ̀dẹ̀ ń rí ọ̀rẹ́ Bọ́lá Ahmed Tinubu ni ẹ ti rí wípé ìlú kówókówó lọmọ burúkú ìlú fún ìran Yorùbá that we must not give him chance wèrè nínú àwọn ọmọ ẹ̀ tó jáde síta ẹ̀yin bàbá mi kẹlẹ́ ní kí n máa promote wọ́n pé mo kàn lè máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn ó ní Sunday Igboho ní fámìlì ẹ̀ ó fẹ́ jẹ́ olórí ẹbí wọn fún ó ní èpè náà ń ṣẹ́ fún tó bá dé Igboho wàá mọ̀ bí ààrẹ Igboho fẹ́ràn Sunday Igboho tó bá dé inú ẹbí ẹ̀ wàá mọ̀ mẹ́wàá Sunday Igboho nìkan lọmọkùnrin tí bá yá ẹbí ṣé o gbọ́ mi olórí ẹbí ni látọ̀run wá gbogbo àwọn ẹ̀gbọ́n tó níwájú obìnrin ni wọ́n ṣé o gbọ́ mi obìnrin wọ́n dẹ̀ ń gbé gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ bí ẹyin ni wọ́n ń gbé Sunday Igboho gẹ̀gẹ̀gẹ̀ bí ẹyin Sunday Igboho dẹ̀ rírà gẹ́gẹ́ bí pé òun jẹ́ nǹkan kan bí pé òun jẹ́ nǹkan kan tẹ́ bá tó bá jẹ́ pé ẹ̀yin wèrè tẹ̀lé wa lọ nígbà tá a lọ ṣòkú ìyá ẹ̀ mọ̀ kó dákẹ́ yìí oníwàárí Èkìtì á ní tọ́jú ìwà rere lẹ́ẹ̀ṣọ́ ènìyàn àbí Oríyẹmí ò mọ́mọ́ tọ́jú ìwà rere lẹ́ẹ̀ṣọ́ ènìyàn mọ̀ pọ̀ lẹ́yìn rẹ̀ ò ní ire gbè ìwà rere Gani ò níwà ó ti fi ìwà bá yára ẹ̀ jẹ́ ó tún ní ìgbéraga ṣùgbọ́n mi Sunday Igboho bàjẹ́ ní Igboho ẹ̀rí tó sọ ó lóun ò sí fún sáàdìbì kan ní Igboho ó ní gbogbo ọmọ Igboho pátápátá lòun ṣe títí ẹ̀ ọba mẹ́ta ló wà ní Igboho ọba mẹ́ta ló wà ní Igboho nígbà tá a lọ ṣe birthday he was not around 2022 tójú ogúnlé àfáà mi Abdulhakeem wà ń bẹ̀ Kasmọ̀ wà ń bẹ̀ àwọn ènìyàn kàkàkàtà wà ń bẹ̀ Fatosi Arólé akọ́gbó òṣà wà ń bẹ̀ ọ̀nù tá a kọ́kọ́ wọ̀ wọ́n wá ń jà sí ọ̀nù nípa ọ̀nù fífẹ́ nìkejì wá gbogbo wa lájọ́ ní Igboho gbogbo wa lájọ́ ní Igboho bíi 30 minutes
nínú hall yẹn kó ní kò gba àwọn àlejò wọn nígbà táwọn ọmọ nílùú dé pé àwọn gángan làwọn ní Ìgbòho ẹ̀ẹ́dá nílé ẹ̀ẹ́dá lóko tí wọ́n bá kó security ilẹ̀ Yorùbá ní ọwọ́ Gani Yorùbá ti kú tán ó jáde síta ó ń sọ̀rọ̀ pé wọ́n fẹ́ kí olórí ogun ó di méjì ní ilẹ̀ Yorùbá ni àbí bẹ́ẹ̀ kọ́ ó ní wọ́n fẹ́ kí olórí ogun ó di méjì ní ilẹ̀ Yorùbá ẹbí léèrè ta ló fi jẹ olórí ogun ilẹ̀ Yorùbá ta ló pe Gani lólórí ogun ilẹ̀ Yorùbá ṣé ẹni ó dìgbà tẹ́yìn Ọ̀yọ́ bá jáde síta tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí sọ òdodo ọ̀rọ̀ kí ilẹ̀ Yorùbá ó ṣe ń lójú ó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá fi believe pé ogun tó ja ilẹ̀ Yorùbá àtọ̀yọ́ ló ti ń wá Ọ̀yọ́ máa ń fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ náà fi pè yín ní Ọ̀yọ́ ayọ́ máa ń lẹ̀ ó dìgbà tẹ́yìn náà bá bẹ̀rẹ̀ sí sojú abẹ ní kó pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò olórí ẹlẹ́ṣọ́ Aláàfin Ọ̀yọ́ ni ikú bàbá yèyé èkejì òrìṣà ìkànnì wọn jáde síta ẹ fún ààrẹ ní àpúrúfà ẹni kó lọ máa wọnú gbó ìkànnì ti jáde síta pé àwọn náà wọnú gbó lánàá ṣé gbogbo ń tá a bá ṣe síta làwọn ń ṣe fídíò ni torí títí ńlá fi ṣe fídíò ẹ̀yìn tẹ́ni kọ́ńtẹ̀tì ní májàsọ́ láǹṣe fídíò tí májàsọ́ ládẹ́ ń ṣe kì í ṣe kó ṣe direct ayé ẹ̀yàn ọmọ Gani àti Gani ti rún èèyàn mi bàbá tó sọ̀rọ̀ ní mítì tó mọ̀ wà lánàá ó ní tẹ́lẹ̀ tó ń bá lọ sí mítì kan tó bá darúkọ pé ọmọ ẹgbẹ́ OPC lòun ó ní ojú táwọn èèyàn máa fi ń wò ń bẹ̀ òun wá wo ara pé ṣé bẹ́ẹ̀ lòun ti kàbùkù tó ní ló jẹ́ kó ń bẹ́ kó ní OPC nígbà tó mọ̀ pé alọ́ni lọ́wọ́ gbà nìyí nígbà tó mọ̀ pé Gani mo sọ the first meeting níjọ́ tó máa dá OPC lẹ̀ Gani was not there kò sí bẹ́ẹ̀ he was not the among of the founder of OPC ta ló fi jẹ Gani jẹ olórí ogun Yorùbá ṣé ènìyàn máa fi kúrúùtù ènìyàn máa fi àgbẹ̀ ènìyàn máa fi kápẹ́ńtà jẹ olórí ogun the answer is no. kò sí mi ẹ máa bá mi lọ́fẹ̀ẹ́ ẹ jẹ́ ká máa sọjú abẹ́ ń kó ọ̀daràn ní Gani ẹ jẹ́ àti gbọ́ ọmọ tó ní àìmọye ọmọléèwé tí Gani pa ní Ọ̀kọ́ta àìmọye straight bullet tó fi náà ọ̀dọ́ Yorùbá ní ọ̀run lára iṣẹ́ tó ṣe tí ọmọ Yorùbá fi kẹ̀yìn sí nìyẹn mo ń bọ̀ bọ́dà ẹsẹ̀ ní kiri ẹ̀ sí mi kẹ́ ẹ lè mọ̀ bóyá ibi tó ti kọ́ fọ́níṣọ̀ ní Mushin ní Ìtìrẹ́ road bóyá ibẹ̀ ní Gani TV ló ti di olórí ogun so the Yorùbá must know what college tí Gani lọ ọ̀gá tó kọ́ ní ogun jíjà báyìí yẹ sọ bí bó ti ń lé agbára kiri bí ó ṣe ń lé agbára kiri ṣé òun lélẹ́yìí òun kọ́ lélẹ́yìí máa wá kàn ṣáà máa wòran máa wá kàn olórí burúkú wọn fẹ́ dalẹ̀ irú bó ṣe ń lé kíni agbára tó ń lé kiri because he want to belong wọn mọ àwọn bàbá yóò mọ̀ ń gbà yẹ lọ́hùn pé ó fẹ́ fi ṣiṣẹ́ lòdì sí ìran Yorùbá ni ẹ má bínú mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mẹ́sẹ̀gì yẹ látẹnu brọ́dà yẹn ni ṣé òun lélẹ́yìí òun kọ́ lélẹ́yìí ẹ dákun wọn ní ọmọdé gbọ́n àgbàgbọ́ ní ìdánilẹ́sẹ̀. òun kọ́ lélẹ́yìí máa wá kàn mò ń bọ̀ eléri ibú tí pamọ́ rẹ̀ balùwẹ̀ Gani àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ òfò lẹ́ máa ṣe papọ̀ ó mo rìkọ́dì ẹni òfò lómi ẹ̀fọ́ ṣe you have nothing qualification tẹ́lẹ̀ fi pẹ̀lú lórí ogun ilẹ̀ Yorùbá ó ní kápẹ́ńtà ló kọ́ lọ́kọ́ta àní Ìtìrẹ́ road ní Mushin ẹ ló bọ́dà mi ẹ bá mi sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ṣé ẹ gbọ́ mi dáadáa ẹ má fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ tó bá jẹ́ pé lóòótọ́ lódodo ṣé ẹ gbọ́ mi ojúlówó ọmọ Yorùbá ní tẹ́ bá dẹ̀ fẹ́ kí ilẹ̀ Yorùbá ó gbé yín ṣé ẹ mọ̀ pàmò tó pé ilẹ̀ Yorùbá á gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀ ẹni bá ti dalẹ̀ Yorùbá kò lè gbé ilẹ̀ Yorùbá ò lè gbé o ibo lẹ ní Gani ti kọ́ṣẹ́ hello mo ń gbọ́ mo níbo lẹ ní Gani ti kọ́ṣẹ́ hello ṣé ẹ gbọ́ mi hello èmi ń gbọ́ yín hello a tún mi pè tàbí kí n tún pè èmi olórí burúkú àwọn bàbá yẹn rí i pé ogun bọ̀ nílẹ̀ Yorùbá wọ́n dá OPC lẹ̀ ó wá sọ OPC yẹn di OPC tó fi ń ṣí géètì ó wá ní structure ogun ilẹ̀ Yorùbá ọwọ́ ẹ̀ ló wà ó wá ní structure ogun ilẹ̀ Yorùbá ọwọ́ ẹ̀ ló wà lọ́nà wo àwọn dèdè ni wọ́n ń jáde síta ó wá ń kó wọn síta òun kan wá jáde pé wọ́n fẹ́ kó lórí ogun di méjì ni kí ló mú Gani qualify to become olórí ogun ilẹ̀ Yorùbá ogun wo ló ti jà fún ìran Yorùbá rí òkè ó ti pa àwọn ọmọ wa ní Ọ̀kọ́ta ní àgọ́ dáadáa ó ti yìnbọn pa ọmọ Yorùbá dáadáa ní Bàrígà ó pa Kálà ní Ìbàdàn dáadáa ìyẹn tó to be qualified to be a leader ní ilẹ̀ Yorùbá òfò ló máa jẹ́ Gani òfò Sunday Igboho ti dùn yín lọ gbèrè kẹjáde títa orí Sunday Igboho ló dá Yorùbá nation lẹ̀ Yorùbá nation Sunday Igboho orúkọ ló dálẹ̀ àwọn bàbá tó dá Yorùbá nation lẹ̀ wọ́n sì wà lórí ẹ̀
nígbà tó pa Dr. Borode tó pa ọkọ̀ olóyún tó pa Alájà ló mú Sunday Igboho jáde síta pé ṣé bá pa wálé lẹ́yìn àwọn tó lọ bá Sunday Igboho sì wà láyé pé má wò wá náà Gani olórí burúkú náà lọ́kọ́ lọ bá Gani olórí burúkú ọmọ àlè yìí ọmọ ìrankìnà yìí ọmọ núpẹ̀ yìí Yorùbá ti ṣe àlejò gbà àwa tòde òní ẹja fi kọ́gbọ́n káyé gbà àlejò ọ̀ràn nígbà tó lọ bá pé Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́ àmọ̀ pé ojú ní ojú ayé wọn àtọ̀run pé sà báwọn alábíbà ṣe ń pa wá yìí ẹja wọn kankan ṣe sí àwọn ní that's a good idea òun rò pé àwọn àníwá bá òun ó kún fún ìgbéraga dẹ̀ bá yẹ̀ jẹ́ òun rò pé wọn àníwá bá òun ni bẹ́ẹ̀ ṣe wá bá òun yóò ti da àkọ́kọ́ máa strategize tá bá strategize tán àṣẹ ìwà bẹ̀rẹ̀ iṣẹ́ yẹ làwọn yẹn wá ní strategize à dá àwọn ọmọ ogun káàkiri state àlọ́ máa ṣọ́ wọn kiri pé at least tá bá máa náwó ànínáwó ànáwó tó 20 billion làwọn yẹn wá ní 20 billion bó ṣe yarí mọ́ wọn lọ́wọ́ nìyẹn ṣé ẹ̀yin mi lẹ́fẹ́ ká fi jà ní ṣé ẹ̀yin lẹ́fẹ́ kí lọ fi jà ẹ̀yin látọ̀ lẹ́fẹ́ kí lọ fi pàdé àwọn Fúlàní lórí Heritage TV ìyá Àbíkẹ́ Ìrẹ̀lú communication ló interview ẹ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ Yorùbá ti ní pé eléyìí ò fẹ́ kàn ṣe ọjọ́ kan Ajíbọ́lá Wàsíù ikú ìyà ló máa kú tó bá ti dá fún ẹ tẹ́lẹ̀ látòní lọ kò ní dá fún ẹ mọ́ ẹ̀mí àwọn ọmọ tó wà nínú igbó yẹ ẹ̀mí wọn á dúró gẹ́gẹ́ bí ogun á wọnú ayé ẹ lọ gbogbo ẹ̀mí tí ìwà àti àwọn Gani ti pa tẹ́tí ti Gani lẹ́yìn tẹ́tí pa nílẹ̀ Yorùbá wọ́n á dìde bí odidi ogun wọ́n máa jà yín Jíbọ́lá Wàsíù òòtú jírí òòtú jíbọ́lá mọ́ wàá máa jí bá òṣì wàá máa jí bá ìpọ́njú wàá máa jí bá òfò ẹ̀yin olórí burúkú rédèrèdè yìí olórí burúkú rédèrèdè ló bá ní kọ́lọ́mù 20 billion wá ọwọ́ kẹta dọ́dọ̀ Sunday Igboho tí a fẹ́ ṣe rally October 1st he embrace it àwọn tó tún máa tẹ̀lé lọ lẹ́yìn gan wọn yóò tú wá ọmọdé yẹn mọ̀ tú yíyún padà kò sẹ́ni tó sponsor ẹ̀ kò sẹ́ni ọmọ ogun lè mi ogun ò lè pa mí ìwọ lórí ní bẹ́ẹ̀ tó gun máa pa ṣùgbọ́n mi ilẹ̀ Yorùbá tẹ̀ ń dà ó máa mú yín ìwọ àti Gani ṣáyé yín ò ti bàjẹ́ ni jáde síta kó ní kó máa proud kó máa bọ́ tọ́jà pọ̀ ọmọ Gani ni ẹ tí wọn bá ní sọ lókùtà pa tẹ́mi bá jáde síta bá rí tí máa gbé fìlà ìlú ẹkùn jáde síta ẹgbẹ́jọ afẹ́jọ yín wọ́n máa Igboho òòṣà wọ́n máa hélì mí ní owó ti ya wèrè bàbá yìí ti ya wèrè ó mọ kì í ṣe gbogbo wèrè ló máa ń wọ àkísà nígbà tí gbogbo ìlú bá wà tẹ́tẹ́ kórìíra tí 99% ń ṣépè fún èèyàn kó ní tọ́mọ kó ti ya wèrè gbogbo èyí tẹ́tẹ́ lẹ́gàn lẹ́yìn ti ya wèrè ilẹ̀ máa mú yín lọ́yọ̀ kọ̀ọ̀kan láìpẹ́ ilẹ̀ máa mú yín ṣẹ́ni ìṣẹ̀dálẹ̀ Sunday Igboho ẹlẹ́dàá ẹ̀ tẹ́ ń pè ní ibi tọ́mọ ní òun ò lè jẹ́ kẹ́ ẹ balẹ̀ Yorùbá jẹ́ ẹlẹ́dàá á dìde ogun tì yín jíbá wèrè ẹ̀yin tẹ́ ti sínwé ó jù yín lọ mo ní mo wà nínú ilé ẹ̀ tẹ́ni mo fẹ́ lọ síbi kan mi ò ní dárúkọ àwọn ẹgbẹ́ yẹn ó ní àwọn ẹgbẹ́ mélòó ló wà níbẹ̀ wọ́n ní mẹ́jọ ni wọ́n nígbà yẹn owó sì níyì wọ́n ní wọ́n nílò 250 ló máa fi mọ́tò tó máa gbé wọn lọ tó máa gbé wọn bọ̀ ọmọ sórí ẹni tí ò bímọ Yorùbá ní ọmọ ló máa sí ṣó gbọ́ mi ẹni tí ò bímọ ọmọ ló máa sí sórí ìwọ tó bímọ ó ní kú síbi táṣọ wà ní Ajíbọ́lá Wàsíù ó ní kú síbi táṣọ wà rédèrèdè ní máa ń gbẹ̀yìn eré ṣùpá látòní lọ ó ti bẹ̀rẹ̀ sí ń bá rédèrèdè pàdé ìwọ àti Gani bàbá yín igbó lẹ máa wọ̀ gbogbo ẹ̀yin tẹ́jọ́ ilẹ̀ Yorùbá lẹ́nu igbó ẹ jẹ́ kí n block wèrè ó fẹ́ máa distract mi nínú fẹ́ ẹ jẹ́ kí n block wèrè so wọ́n wá ní 250 ní sà ó wá ní bàbá mi ẹ má lo sàfún mi ọmọ yín ni mo jẹ́ ó tẹ̀ wọlé ó gbé envelope yẹ mẹ́jọ dání ó ní 500 ló wà ń bẹ̀ ó ní ẹ̀ka kẹ́ jẹ́rìí sí wa àwọn yẹn ní rárá olóyè wọ́n ní 250 lẹ́bẹ̀rẹ̀ ó ní bàbá mi tí ẹ bá lè gbàdúmọ́ tó bọ́ọ̀sì méjì lọ owó ara ẹ̀ ló ná èyí tí Ṣèyí Mákindé ò jẹ́ kó wọnú gbó rìsáàbù Ọ̀yọ́ yìí ó dẹ̀ mẹ́ta tí Sunday Igboho máa pè máa dé sí mi ti pé wọ́n lọ kí state kọ̀ọ̀kan kókó bọ́ọ̀sì méjì wá owó ara ẹ̀ ló ń send ẹni tí oníkankan ṣe tẹ́lẹ̀ ń lọ lórí ogun ilẹ̀ Yorùbá Sunday Igboho fẹ́ bá plan tóun ti yà á lẹ̀ ó fẹ́ bàjẹ́ ẹjọ́ nígbà tá a bá fogún ọdún ya wèrè ìjọ wo lónìí tán fẹ́ já láti 2019 tí àwọn Fúlàní ti dé let me say 2015 wọ́n bọ̀ kẹ̀dẹ̀kẹ̀dẹ̀ àwọn olókèrè but ní 2019 wọ́n yíyá bolẹ̀ Yorùbá 2019 to this time ọdún mélòó ló dà ẹ dákun ọdún mélòó wèrè ṣe ń ya plan wèrè ṣe kí ni ó sì ń ya plan bí ọdún ìgbà tó bá pa ìran Yorùbá tán kí wèrè tó wá jáde síta pé iṣẹ́ yá òfò lẹ́ máa ṣe ẹ̀yin ọ̀daràn People's Congress wọn ìrọ́ ọmọlẹ́yìn ejò wọn ìrọ́ ọmọlẹ́yìn yìí láṣẹ Olódùmarè bàbá mi a máa sọ fún mi ní ilẹ̀ létí o ilẹ̀ Yorùbá máa gbọ́ o bó bá ti ń so èso rere fún Gani látòní lọ o gbẹ́dọ̀ so èso rere fún Gani Adams àtàwọn tó tẹ̀lé lẹ́yìn torí olórí burúkú ni wọ́n apanilẹ́kọ̀jayé ni wọ́n ò fẹ́ kí ìran Yorùbá bọ́ mo tún sọ Sunday Igboho nígbà tó máa pè ní ẹ̀kẹta
ó ní gbé àwọn ọmọ tó wà nínú gbéyà òjẹ́ kó ń rọrùn sùn bàbá Èkìtì mo ní òun náà ní Ṣèyí Mákindé òní ní ká má lọ yìí ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ẹ̀yin abiyamọ bàbá Tinubu ní kẹjẹ ká képe Ṣèyí Mákindé ò lè lágbára títí kó lágbára ju pẹ́sidẹ̀ntì lọ òfò lẹ́ máa ṣe òfò. Hello brother mi hello ẹ má pè ní fídíò ẹ má pè ní fídíò ẹ má pè ní fídíò òfò lẹ́ máa ṣe wọn ìrọmọlẹ́yẹ ejò ẹ̀yin ọ̀tá dédédédé yìí wọ́n jáde síta sọ́kì ọ̀tá wa ti ṣe ńlẹ̀ ká má jẹ́ kí olóṣèlú kan àwọn olóṣèlú ló ń lò ẹni tẹ́ owó tó ń ṣe làwùlà káàkiri olóṣèlú ló ń lò ńgbà tí Jonathan ń lò ẹ ló bọ́dà mi ṣé ń gbọ́ mi. ẹ dákun ẹjọ mo wà ní dísẹ́ níta ẹ jẹ́ máa pè é padà ní mo wà lórí program ẹ kò sọ mo sẹ́ẹ̀dì bọ́ọ̀kọ̀ sí ẹ pílẹ̀ bọ́ọ̀kọ̀ mi náà ẹjọ ẹ pílẹ̀ bọ́ọ̀kọ̀ mi náà. ok àwa la máa rẹ́ yín ayé máa tàn wá àti gbọ́njọ. ẹ̀lú sà bàbá mi lẹ́kìtì ẹjọ ẹ jẹ́ kí n pè yín padà ṣé ẹ gbọ́ mi sà ẹjọ ẹ pílẹ̀ bọ́ọ̀kọ̀ mi. Ó dàbí pé ẹ gbọ́ mi dáadáa lẹ́ẹ̀kan yẹn ni mọ̀ gbọ́ tẹ́ ń sọ pé torí ìfẹ́ sọ sí ojú agbede ni ẹ bí mi lè rò pé níbo ni mo ti ní Gani ti kọ́sẹ́. Ó dàbí pé nẹ́tíwọ̀kì ọ̀jẹ̀ ká gbọ́ra wáyé dáadáa lẹ́ẹ̀kan ètí mo sọ fún yín lẹ́ẹ̀kan ni wípé Gani èmi dá mọ̀ dáadáa gbogbo àwọn bọ́ọ̀dà ti tèmi táàjọjọ́ ọmọ ilé kan náà ọmọ ojúlówó ọmọ pẹ̀lú ìwòlé mi táàjọ jẹ́ kankan náà pé ọ̀dọ̀ Gani iná pípọ̀ wọn ọ̀dọ̀ Gani iná ni wọ́n ti ṣe OPC tó ṣe wípé kò sí kankan tí ayé rẹ̀ nítumọ̀ nínú gbogbo wọn wípé ayé gbogbo wọn bàjẹ́ tán ni. Ìyẹn sọ wípé Gani kọ́sẹ́ níbi kankan àwọn àwa rẹ̀ iná lèmi ń sàlàyé lẹ́ẹ̀kan tí mo fẹ́ sọ ní orí ètò lẹ́ẹ̀kan. So kọjá bó ti jẹ́ tẹ́ bá ti bẹ̀rẹ̀ ètò tẹ́ bá fẹ́ kí n dá sétò ẹ jẹ́ kí mi náà sọ ìdí mi náà mọ̀ nípa àwọn àwa rẹ̀. ok ṣe tún gbọ́ ìkànnì yẹn bọ́dà kan sọ màá wá nọ́mbà yẹn mo rìkọ́ọ̀dù ẹ̀ ibi tó ló ti kọ́ṣẹ́ ní Ìtìrẹ́ road ní Mushin níbi tó ti kọ́ṣẹ́ kápẹ́ntà ṣé a máa ń kọ́ṣẹ́ ogun jíjà nídìí iṣẹ́ kápẹ́ntà káfáàgì kátà ni olórí ibú nìyí olórí ibú ẹ̀yin ẹ̀ lè balẹ̀ Yorùbá jẹ́ ṣé rí gbogbo àwọn tó jáde síta èmi ni kọ̀mándà unity báyìí báyìí ṣé rí iye àwọn ọmọ tó fi sọ̀kò ẹrú síbẹ̀ ó lè yẹ owó táwọn yẹn ń gbà ó lè yẹ owó táwọn náà máa remit bí onímọ̀tò ní tó máa fi ra wọn sí bus stop ṣé mo pàwọn onímọ̀tò máa fi ra wọn sí bus stop iṣiṣi bus stop ó lè yẹ tó máa lọ máa deliver bẹ́ẹ̀ náà ni Gani ṣe ń gba deliver lọ́wọ́ àwọn unit commander yẹ àwọn yà lọ gbé bọ́ọ̀lù ga wọn ní sóònù wọn wá lọ gbé lọ́sọ̀dọ̀ Gani ó ti pẹ́ tó ti ń gbalẹ̀ Yorùbá wọ́n wá rí wípé ọmọ tó dé yìí ó fẹ́ ṣí wọn sáà méjì tí mo ń sọ lánàá àwọn ọmọ OPC tó wà ń bẹ̀ they are more than 80 tí ò bá ní jù bẹ́ẹ̀ lọ ní ó lé adó èlò àwọn ìlú kan wà tọ́ba wọn ti pè wọ́n tó bá yà á máa dárúkọ àwọn ọba yẹ pé ẹ̀yin ọmọ ìlú yà àgbẹ̀dọ̀ rí yín lọ́dún ìwọ tó bá ti lóun ṣe OPC Gani ikú lédè ló máa kó yá máa lọ síbi èsì ilẹ̀ Yorùbá èsì ìlú yìí kó lọ máa búra mẹ́. ìgbà ayé Buhari tó ń bá aṣọ rẹ̀ oore wo ni Gani ṣe fún ìran Yorùbá wọ́n bínú orí wọn bíbí làdé dodo ìlú ẹkú dé tí ń tú wọn láṣìírí irọ́ tó ti pa. Please if you want to join ìlú ẹkùn ẹ ti rí nọ́mbà àwọn coordinator state by state tẹ́tí kó lẹ̀ ẹ pè wọ́n as a youth ẹ join wọn ẹ kúrò nínú ẹgbẹ́ Gani ẹ mọ̀ pé àbùkù ńlá ni bí Yorùbá ṣe gbajúmọ̀ tó láwùjọ kó wá jẹ́ pé ẹgbẹ́ tí ọmọ núpé ọmọ tápà ń ṣe alákòóso ẹ̀ láwa ló ń ṣe yẹsà fún tó bá wá fẹ́ jókòó àwájókòó ọ̀pá òru ẹ̀ tó mú dání àfi tó wá ti fi tigi àwájókòó àwọn ẹgbẹ́ bàbá àwọn ló máa dọ̀bálẹ̀ fún ìlérí ibú wọ́n fẹ́ sọ lórí ogun ilẹ̀ Yorùbá di méjì ta ló fi jẹ́ olórí ogun 419 lẹ́nu ìgbà tí ọ̀wọ́ adé dórí oyè yìí tó jẹ́ Aláàfin Ọ̀yọ́ Gani ti gbá bàbá yẹ ó ti lù ní jìbìtì òun àti Ṣèyí Mákindé wá kó làbò papọ̀ pẹ̀lú àwọn Fúlàní pé ká máa gbé ọmọ Ọ̀yọ́ ẹ wá jáde níta wá ń tutukutu bàbá Tinubu you must arrest Gani Adams àbí lóòótọ́ ṣàpàyàn níyìn ní sà èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ Gani ló sọ bẹ́ẹ̀ o ó ní ẹ̀ ń lo Sunday Igboho àti Táyọ̀ Àyìndé èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o Gani ló sọ bẹ́ẹ̀ sà tí ó bá jẹ́ pé lóòótọ́ ẹ̀ ń ṣe àpàyàn bàbá ó yẹ kẹ́ jáde kẹ́ defend ara yín yes I know Gani well in Ìtìrẹ́ road ṣàṣàní adara fún yín I know Gani well in Ìtìrẹ́ road somewhere by kini kan meeting in Alado house yes ẹ gbà ibi tó ti kọjá wá kápẹ́tà òjìnà tọ́dọ̀ babalado sílẹ̀ babalado sometime in Latvia yeah man ẹ má bínú o Amẹ́ríkà yìí tó fẹ́ máa gùn mí ni o mo ní mo ríra mi sẹ́ mo ti ríra mi lójú oorun pé mo dé Amẹ́ríkà ó kojú ayé èyí eléré ibú mo ń bọ̀ mí ìdíde ẹ gbà forí pé Sunday Igboho jù yín lọ torí òun ò dalẹ̀ yìí rú
òun ò balẹ̀ jẹ́ ẹ gbọ́ o bàbá Bọ́lá Ahmed Tinubu he was on the record ṣé màá pa ọmọ Yorùbá yìí gbàgbé ọ̀ràn. ẹ ṣe mami. Jẹ́ngbọ́. Jẹ́ngbọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu Gani ní pé apààyàn níyìn o ẹ̀yin ọmọ Èkó ẹ̀yin bàbá àgbàlagbà tẹ́ ẹ súnmọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ní apààyàn ní bàbá Bọ́lá Ahmed Tinubu ó ń lo Táyọ̀ Àyìndé pẹ̀lú Sunday Igboho ẹ̀dẹ̀ ìdákẹ́ẹ̀dẹ̀ ń wòran ṣé ohun tí Gani sọ nípa bàbá Bọ́lá Ahmed Tinubu ṣé lóòótọ́ ni bàbá Bọ́lá Ahmed Tinubu it is better kẹ́ jáde torí ènìkan torí ọ̀la ni wọ́n ní nígbà tí Gani ń sọ kí lẹ́yìn ṣe sí ẹ̀já gbélé tó kù. ó máa wá ń ṣe oògùn lọ́dọ̀ aláàjì olómi bàbá àjèjì ó tán. kò dẹ̀ sẹ́ni tí ò lè pa tó bá wó. ṣé ń gbọ́. ọkọ̀ bá wì bọ̀ àwọn ọ̀gá sọ pé wọ́n ló wà náà tó pa Bọ́lá yìí. ṣé ń gbọ́. kò dábí lójú àwọn sọ lẹ́nu mẹ́ta pé wọ́n náà tó pa Bọ́lá yìí rà àti fàyò. ṣé ń gbọ́. gbogbo náà wà lára ọkọ̀. mo ní gbogbo náà làṣẹ ẹ̀sìn máa tù wọn ò lè mú jẹ. kí ni ìyọ̀ṣẹ́ ní kọ́ olóòkọ ni ẹrẹ ìdí máa ìdí kó lọ́rọ̀ ọ̀bọ yẹn. ok ẹgbàgbé o. no problem àwọn máa ṣe é. ẹgbẹ́ lòun àti Sunday Igboho oníbàbá yẹn. ṣé ń gbọ́. so alálànà ló sì gbowó yẹn. àmọ́ ní alálànà ló sì gba owó yẹn àbí. òru àná ní kọ́ńtà tó tìrì ní òru ó kò ní Ìbàdàn ní àtàtù ẹ̀ kódé ṣé ń gbọ́. ọ̀dẹ̀ ṣe mí ti ẹ̀tọ́ ọ̀lẹ̀ gbowó yẹn kó lè bá tó fóònù tí ọ̀sán àbúrò òfin Tinubu sọ̀rọ̀. ṣé ń gbọ́. Tinubu ti bẹ̀rù hòtẹ́ẹ̀lì tí wọ́n sá fún yẹn kẹjà jẹ lọ́sí ìbísẹ̀ ẹ̀rọ tó máa ń ṣe ó ní ó tó tẹ̀ pẹ̀lú kẹjà mẹ́ẹ̀. ṣé ń gbọ́. Táyọ̀ Àyìndé. ṣé bàbá Bọ́lá Ahmed Tinubu gbọ́. Ọlọ́run Tinubu máa ń rántí àwọn tẹ́mi lọ́kọ̀ ìṣúná ọ̀fẹ́ bá mi yẹn. ṣé ń gbọ́. ṣé ń gbọ́. Tinubu ti wá ní káwọn yẹn lọ só papọ̀ sọ́ọ̀dì èsì kọ́tọ̀ papọ̀. ṣé ń gbọ́. láti Facebook. ṣé ń gbọ́. so bẹ́ẹ̀ rò pé oṣìṣì yẹn máa tọ́ òṣìṣọ́gbọ̀n. ṣé ń gbọ́. ìlú oríṣiríṣi àlùmọ́ọ́dún kùtì nígbà máa pèsè orí kí n pé àwọn ọmọ tó ń yẹ kí ló dé ààrẹ ti gbowó kò ní wọn release. ọkọ̀ sọ̀rọ̀ mo ti kọ̀rẹ́ tiẹ̀. ààrẹ ń gbowó lórí ọmọ tó wà lórí àṣà ń gbowó lọ́wọ́ ìyọ̀bí ṣe ṣọ́ọ̀bù lọ́sọ̀ síwájú. ṣé ń gbọ́. ẹjọ́ mo náà bá kẹsì wọn dé torí kí ni mo ti fẹsùn sílẹ̀ fún yín lórí ẹ̀ náà mo náà bá kẹsì yẹn dé káwọn tí kò fi ṣe é kéèsì wọn gangan bẹ́ẹ̀ni ọwọ́ ìyọ̀ ti gọ̀mìnì wà àwọn kọ́ọ̀tù bẹ́ẹ̀ strike bẹ́ẹ̀ni wọ́n strike ọwọ́ ìyọ̀ ti gọ̀mìnì wà and when there is a case in court kò sí agbára kò lè lò àfijọ́ ti bìrì sí àbájú sí àdìbà gbàgbọ́ improvisation. ọ̀rọ̀ ìjọba ni tó wájú ọ̀rọ̀ individual ni àìmọ́ òfin ọlọ́run bá ṣe rí tó bá parọ́ òfin ọlọ́run bá ṣe rí wọ́n sọ fún òun lò. àmọ́ ṣiṣẹ́ máa ń fọkàn sí rárá tọ́jú ń ṣàlẹ̀ rárá bàbá akíntóye wọ́n tẹ̀sí pé bàbá yìí tọ́ ọ́dà òun tàbí Sunday. bàbá Tinubu mo kàn fẹ́ kẹ́ gbọ́ eléyìí ni kẹ́ lè mọ̀ pé Gani ti wúndì yín sínú o ó lè má ṣiṣẹ́ lé ní bọ̀tọ́jọ́ là ń kọ́ ó ní apààyàn níyìn ó lé ẹtì ní Sunday Igboho àtàwọn ọmọ 10 million máa kọ́ parapọ̀ kọ́ máa léhùn kiri àti Táyọ̀ Àyìndé tẹ́bá ti fẹ́ lóòyàn bí ẹ pààyàn tán Táyọ̀ Àyìndé ló máa lọ gbowó fún wọn Gani ló sọ bẹ́ẹ̀ o eléri ibú ni nígbà tí wọ́n ṣe Yorùbá ọ̀nà àti dá Yorùbá rú kó jà máa fi Yorùbá jẹun lọ ni we must not allow it to happen again this time around all the Yorùbá must say enough is enough ṣé láwọn dèdèrè tó tẹ̀lé lẹ́yìn yẹn ó ti kó ọpọlọ wọn ó ti kó iye wọn ó ti kó ìfun wọn wọn lè dánú rò mọ́ ṣé ẹ gbọ́ mi olófin tìwọ́ gọ́gọ́gọ́ káàkiri ọmọ Yorùbá ẹja alájú wa o irú ẹkú ti dé ìjáyà fún gbogbo OPC Gani ṣé ẹ gbọ́ mi àjọ ní irú ẹkùn ni irú ẹkùn belong to all of us don't allow them to blackmail us because they know pé ẹ̀yin ọmọ Yorùbá ti padà lẹ́yìn wọn oṣù olè ti padà lẹ́yìn wọn àjẹ́ ilé ti padà lẹ́yìn wọn àwọn àgbààgbà ìlú ti padà lẹ́yìn wọn ọmọdé ilé gan ti padà lẹ́yìn wọn gbogbo wa ti wá mọ̀ wípé atúrọ́tà bí èlùbọ́ ní Gani Adams ẹbí léèrè
ara wo ló dá ní arigidi àwọn arigidi gan blame ara wọn pé àwọn baba ńlá baba wọn ìbá bá fún baba yìí lórí ọ̀fẹ́ àti máa bá kábíyèsí wọn ìgbà ni tọ́jú ẹṣin torí ó ti pín arigidi sí méjì òun àtọba tó wà ń bẹ yìí wọ́n jọ lẹ̀ papọ̀ wọ́n jọ ń da ìlú rú lọ ni ṣe gbọ́ mi ọmọ tó sọ̀rọ̀ lọ́wọ́ ń jọ wa náà ọba ọ̀wọ̀ náà fẹ́ lọ pa kí àwọn ọmọ pálásì tó jáde sí wọn àwọn ọmọ pálásì ọlọ́wọ̀ ló gbéná wojú ẹ̀ pé ìwọ láti bo síbo níbẹ̀ náà mo ní mo dí agbo iwájú ilé tó ti ká aṣọ ẹ̀yìn ilé tó ti ká aṣọ obìnrin tó fọ̀sá tó ti ká fún tó wọ escape jáde ní Ọ̀yọ́ ní Ọ̀wọ̀ bàbá wa Ọ̀wọ̀ adé tó fẹ́ dẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ fẹ́ràn ràn Yorùbá ntí àwọn Yorùbá ní kí n sọ pé ẹ̀rọ Gani ló yé Ààrẹ Ọ̀nà Kakanfò eléyìí tí o lè sọ mo gbọ́ pé títí yàn gbé ní Ọ̀yọ́ o ṣé ẹ gbọ́ kí Gani sọ̀rọ̀ lọ́bẹ̀ kò ní sọ anything lọ́bẹ̀ torí ó ṣe inú dídùn tí gbogbo tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ ẹ owó ẹ̀yin àgbà kẹdẹ lẹni pé bá a bá lé ní báwo bá bá ní ìwọ̀n là ń bá ní ìjọta mọ́ ẹ lé ó bọ́dà mi mo ti play mo wà lórí ètò ní. ṣé mo lè sọ̀rọ̀ ṣé mo lè dá sétò. ó yá ẹ dá sétò n tẹ bá mọ̀ nípa Gani. ẹ káàsán sá. ẹ káàsán. ẹ káàsán sá. ẹ rà tàbá mi ẹ kú sẹ́ta ọ̀tàkùn. Yes sir. Gbogbo àwọn tí wọ́n bá máa wo program wọ́n máa dá mi mọ̀ torí wọ́n pẹ́ torí program kan mi ò dẹ̀kẹ́ fi ìlú tí mo tó wá mi ò dé bẹ́ẹ̀ pamọ́ ojúlówó ọmọ ọba ìlú kò lè mi òun ló dọ̀rọ̀. bẹ́ẹ̀ rí nípa ọ̀rọ̀ ti Gani yẹn tipẹ́tipẹ́ ni èmi ti mọ̀ fún àwọn bọ́dà mi láàjọ tí ọmọ ìgbòlé kan náà ní ìlú Edo State ẹ̀dá ìlú Benin iná ni gbogbo ìdàdà bọ́dà mi láàjọ ń gbénu ilé kan náà nílùú Benin gan ọmọ ilé kan náà tó jọ ní à. bí pé ibi tí mi mọ̀ dé ọmọ Ìbàdàn kí wọ́n pè ní Ibrahim ìyẹn náà ló fi ṣe olórí àwọn OPC ní ìlú ní Edo State Ibrahim ọmọ Ìbàdàn ní bàbá yẹn. lóò ìdí máa fẹ́ fàyọ nípa ọ̀rọ̀ rẹ̀ ni wípé gbogbo àwọn tí a jẹ́ ti tèmi mọ̀ àtàwọn tí mi ṣe ti fún èso káàtó jọjọ ọmọ ìlú kan náà jẹ́jọ́ ọmọ Yorùbá jẹ́ sófin yẹn jẹ́ wà ní Edo State kò sí kankan tí gbèsè ayé rẹ̀ ní ìtumọ̀ ní gbogbo wọn. ó ti lò wọ́n má gbà. kò sí tí n bá parọ́ tí Ọlọ́run fi yàrá mi kò ti tẹ̀ mí. kábíyèsí. torí ìyẹn tẹ́mi ọba fojú rí tí ó ti ẹ̀ sílẹ̀ gbẹ̀dẹ̀ tèmi èmi ò kì í ṣépè sí ìyẹn tẹ́mi bá fojú rí iná lèmi máa ń ṣépè sí tèmi. Ọlọ́ọ̀bá ń gbọ́ tó tèmi lójú kò sí kankan nu wọn tí gbèsè ayé rẹ̀ ní ìtumọ̀. èyí sẹ́kàn náà lájọ́ sí náà èmi sọ ẹ̀rẹ́ ni mo ta kí mi tó kó Nàìjíríà Ọlọ́run ti gbàdúrà mi dáadáa kí n tó kó Nàìjíríà. tẹ́rí kéde pé báyà mo fi ń bú àwọn OPC wo tẹ́rí àwọn OPC tẹ́ ẹ bá jọ wà papọ̀ tọ́lọ́run gbogbo yín yọ láàrin wọn wọ́n jẹ́ dáka tó ń pé wọ́n ní lára gan-an. Ọlọ́ọ̀bá gbọ́. èyí tí àwọn tí wọ́n jẹ́ ti tèmi tí wọ́n fojú mi rí náà ni wọ́n sọ fún yín yẹn o kẹ́ ẹ tó lè wà láàrin OPC pé gbogbo yín ọmọ ẹjọ́ tẹ́ ẹ bá sí láàrin wọn ni o tẹ́ ẹ bá wọn ṣe ẹgbẹ́ yẹn o ṣùgbọ́n tó gbóyin tó wà fún yọ títí wọn lọ Ọlọ́ọ̀bá gbọ́ wọ́n mọ̀ ẹgbẹ́ yín lẹ́sẹ̀ ni. kábíyèsí. mo fi Ọlọ́ọ̀bá tó yẹ mí mo fi tẹ̀lé rí Ọlọ́run ló kó mi yọ. Ọlọ́ọ̀bá gbọ́ wọ́n wà lára àwọn tó mú mi sákò ní Nàìjíríà mo ti di ẹni tó wà nínú ìgò lọ́jọ́ tó léyìí Ọlọ́ọ̀bá gbọ́ tó bá ti pé mi kú láàrin wọn ni wàláhì ọ̀tá mi ọba ti kú. kábíyèsí. bàbá mi sẹ́ni tí wọ́n fẹ́ bàjẹ́ ni wípé èmi jájáde mọ́ ọmọ ó jà ọmọ wọn lápò ìbí báyìí ní Kasabatulo. àwọn jẹ́jọ́ sẹ́gbẹ́ wọn mọ pípọ̀ wọn bí báyìí dáadáa jẹ́jọ́ ọmọ Yorùbá tájọ́ mọ́ jẹ́ papọ̀ tá a ti jọ gbérí Ọlọ́ọ̀bá gbọ́ tí ń bá pa ọkọ̀ náà wọn mọ̀ mi. ọgbọ́n bíbẹ̀ ni inú ọdún tó lọ yìí èèmọ̀ gan ìta ìdí mi àti ẹjọ́ lẹ̀pọ̀ mọ́ra wa dáadáa ìyẹn sọ fún mi pé tó pé ọ̀dà àwọn ará kí n jẹ́ ká lọ pé kẹ́míkà mo ní kí ni mo fẹ́ lọ sí ó ní kéèkà bójú rí mi kéèkà mo ní láyé Ọlọ́run ní jẹ́ àwọn náà ni wọ́n máa dáwó fún òtẹ́ bàbá dé sí bí bá tó ń lọ àwọn náà wọ́n tó dáwó láyé ní ọwọ́ ara wọn wọ́n tó fún wọn ẹtí gbèsè ayé tiẹ̀ sí dáa ẹ̀yin tẹ́ẹ̀tẹ̀ jáwó bẹ́ni tó wáyé wá láti Nàìjíríà rí ipò 50 by 100 wọ́n mọ̀ tó ti wípé ilẹ̀ làbábò tí nínú àwọn jẹ́wọ́ àbíbà yìí jẹ́ ọmọ Yorùbá. kábíyèsí. bọ́dà mi máa padà pè yín mo ti ní low battery ṣẹ́ gbọ́ mi. ókè sá ọba mi tẹ mo ti gbọ́ yín. máa padà wá ṣẹ́ gbọ́ mi àwa la máa borí láṣẹ Olódùmarè. lórí ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ. ẹ má wọrí ẹ padà sọ. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.